ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ní tolówó ló dífá fún bí ọwọ́ àjọ ẹ̀ṣọ́ ààbò SOSAFECO ṣe bá arákùnrin kan èyí tí ó ń gbé ní agbègbè ọ̀bádà oko ìjọba ìbílẹ̀ ewékòró ní ìlú Abẹ́òkúta níbi tó ti ń gbìyànjú láti wú agbárí ọmọ ènìyàn. Eléyìí ni wọ́n fi léde. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde fún àwọn oníròyìn láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àjọ SOSAFECO Commander Dr. Soji Gonzalo nípasẹ̀ ẹni tí ń ṣe alukoro fún àjọ SOSAFECO Moruf Yusuf. Àtẹ̀jáde náà sọ di mímọ̀ wípé ní nǹkan bíi aago 3 òru fẹ́ lọ kù ìṣẹ́jú 25 kólù ní ọjọ́ 21 oṣù kínní ọdún tí a wà yìí níbi tí àwọn òṣìṣẹ́ ààbò àjọ SOSAFECO ti ń bọ̀ láti bí ojúṣe wọn ni wọ́n ti fura sí ìwà kan èyí tí ó ń wáyé ní orí ilẹ̀ kan tó wà lẹ́yìn ilé ìjọsìn kan níbi tí afurasí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Adélàní Oriyomi ẹni ọdún 54 níbi tí wọ́n ti kẹ́fìn rẹ̀ tí òun náà sì kẹ́fìn wọn wípé wọ́n ti ń bọ̀. Eléyìí ló mú kí ó sá pamọ́ nígbà tó rí pé wọ́n ti kọjá lọ tán ló bẹ̀rẹ̀ padà sí ibi tí ó ti ń wú òkú yìí. Eléyìí ló tún mú kí àwọn òṣìṣẹ́ àjọ SOSAFECO padà síbi ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n tó rí ọwọ́ tó afurasí náà kó tó di wípé ó fi ẹsẹ̀ fẹ́. Afurasí náà jẹ́wọ́ wípé òun jẹ̀bi gbogbo ẹ̀sùn náà níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Oriyomi gbà wípé ní ọjọ́ 18 oṣù kínní ọdún tí a wà yìí ni òun ti kọ́kọ́ lọ wú agbárí òkú ọmọ ènìyàn kan ní ibì kan tó wà ní ẹ̀yìn ilé kan tí ó jẹ́ ilé ìgbé. Bákan náà ni ó jẹ́wọ́ wípé ibi tí òun ti ń gbìyànjú láti ṣe àṣepé nípa ti àwọn agbárí òkú èyí tí òun kó jọ láti fi ṣe ètùtù ọlà tí a mọ̀ sí Òṣòlẹ̀. Oriyomi sọ di mímọ̀ sí iwájú wípé ó ti pẹ́ tí òun ti ń ṣe irúfẹ́ ìwà láabi àti wípé ó ti tó agbárí òkú ènìyàn 10 èyí tí òun ti tà sẹ́yìn kó tó di wípé ọwọ́ òfin bá òun. Commander Gonzalo fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀rí àrídájú làwọn ti gbà padà lọ́wọ́ afurasí náà tó fi mọ́ agbárí òkú gbígbẹ èyí tí wọ́n rí gbà lọ́wọ́ rẹ̀ tí àwọn sì ti yọ̀ǹda rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Ọ̀bádà fún ìlọsíwájú iṣẹ́ ìwádìí àti ìgbésẹ̀ tí ó kàn. Ní ìparí ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún àjọ SOSAFECO Soji Gonzalo rọ àwọn olórí ìlú àti àwọn ènìyàn ìlú láti máa ṣe àyẹ̀wò fínífíní fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ń gbà sílé. Bákan náà kí wọ́n má jẹ́ kí èèyàn bíi àjèjì máa sá pamọ́ sí abẹ́ òrùlé wọn.